ọ̀rọ̀ burúkú làwọn èèyàn sọ sí gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni kódà tí wọ́n sọ pé kó lọ kíyèsí ìwà rẹ̀ ò nítorí pé àwọn nǹkan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kù díẹ̀ káàtó ó sì ti fẹ́ máa gba ìwà ọmọlúàbí ní ààrẹ. Ǹjẹ́ gbajúmọ̀ òṣèré tíátà wo ta ni wọ́n ń sọ nípa ẹ̀? Gbajúmọ̀ òṣèré tíátà ní tí ìràwọ̀ ẹ̀ dìde ní àìpẹ́ yìí lórí ìwé fíìmù tó gbé jáde Beast of Two Worlds ní àjàkájù ìyẹn Ẹniọlá Àjàó là máa ń sọ nípa ẹ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ lórí fídíò tó gba orí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí táwọn èèyàn sì ń sọ pé kò yẹ kí obìnrin tó ní ìtìjú tó sì ní ẹ̀kọ́ ọmọ káàárọ̀ oòjíire ìyẹn ẹ̀kọ́ ọmọlúàbí kó máa wúrú ìwà tí Ẹniọlá Àjàó ń wù báyìí. Ǹjẹ́ kí lẹ́ni Ẹniọlá Àjàó ṣe nínú fídíò tó ti gba orí ẹ̀rọ ayélujára náà nínú òun àti gbajúmọ̀ atọ́kùn ètò ní MC ìyẹn Gbénga Adéyínká tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Gbénga Adéyínká the Force ìní wọ́n ti ń ṣe eré kan tó fẹ́ dàbí ìgbà pé èèyàn ń ta mi oge lójú gbogbo ayé àti níbi tí àwọn èèyàn ti ń kámẹ́rà wọn. Níṣẹ́ ni Ẹniọlá Àjàó ló máa bẹ̀rẹ̀ sí ní máa fún Gbénga Adéyínká lóúnjẹ jẹ lójú gbogbo ayé tó jẹ́ pé síbí tó ń gbé sẹ́nu tó ń fi ìtọ́ pọ́nlá iná ló tún gbé sẹ́nu Gbénga Adéyínká tó náà ń pọ́nlá tó sì dàbí ìgbà pé tọkọtaya ni wọ́n. Látìgbà tí fọ́nrán fídíò tó ti gba orí ẹ̀rọ ayélujára níṣẹ́ lọ̀rọ̀ ẹ̀ máa ya àwọn èèyàn lẹ́nu gidigidi. Wọ́n láwọn rò pé eré ni àwọn òṣèré tíátà máa ń ṣe nínú fíìmù tá máa ń fi irú nǹkan tí Ẹniọlá Àjàó ń ṣe tá máa fi ń ṣe ṣùgbọ́n tán ní bí Ẹniọlá Àjàó ṣe wá ń ṣerú nǹkan báyìí ní gbangba wọn ló jẹ́ kàyéfì àti ìyàlẹ́nu ńlá fáwọn wípé obìnrin bíi tiẹ̀ ó lè máa ṣerú nǹkan báyìí ṣùgbọ́n táwọn míì kúkú ń sọ pé ǹjẹ́ Ẹniọlá Àjàó ń ṣe kò burú. Wọ́n ní àkọ́kọ́ náà kọ́kọ́ lọ́mọ kó ṣeré tíátà ni gbogbo nǹkan làwọn máa ń mú lérè bẹ́ẹ̀ ni wọ́n tún ní kán jẹ́ kó di mọ̀ pé Ẹniọlá Àjàó kúkú sí ní ọkọ kò sí nǹkan tí ò lè dán lára ṣùgbọ́n táwọn míì sọ pé bí Ẹniọlá Àjàó ò bá sí ní ọkọ ṣe Gbénga Adéyínká ò níyàwó ńlé ni pé kí wọ́n má ṣe da ìgbéyàwó ọkùnrin náà rú tí ó sì jẹ́ pé àwọn tó ń sọ̀rọ̀ sí Ẹniọlá Àjàó ìní wọ́n pọ̀ ju àwọn tó ń ṣàtìlẹ́yìn fún un lọ.